bẹ́ẹ̀ ni iléeṣẹ́ LASTMA ṣe kinní yìí títí débi tí àbùkù ńlá fi wọlé o. Àfìgbà tí àjọ LASTMA kó ìjọba Èkó sí gbèsè owó ńlá ni adájọ́ ní kí wọ́n sọ fún lọ́ọ̀yà tí wọ́n fi janwó ìfàmọ́tò ẹ̀ nífàkúfà o. ilé ẹjọ́ kan ní ìpínlẹ̀ Èkó ti ní kí ìjọba ìpínlẹ̀ Èkó sanwó ìtanràn ẹgbẹ̀rún ó dín àádọ́ta náírà ìyẹn 750,000 fún ọkùnrin agbẹjọ́rò kan tó wọ iléeṣẹ́ LASTMA tuurutu lọ sí ilé ẹjọ́. ilé ẹjọ́ gíga kan ní ìpínlẹ̀ Èkó ló pàṣẹ kí ìjọba Èkó lábẹ́ àkóso Babájídé Sanwó-Olú san 750,000 owó gbà má bínú fún amòfin Lawali Aliyu nítorí tí wọ́n tẹ ẹ̀tọ́ ẹ̀ lójúmọ́lẹ̀ pẹ̀lú bí àwọn LASTMA ṣe fi agídí wọ́ mọ́tò ọkùnrin yìí ní ìwọ́kùwọ́ tí wọ́n tún fáìní ẹ̀, ṣùgbọ́n tí àjọ LASTMA pàápàá kò ní ìwé ìdájọ́ kankan láti kóòtù láti ṣe bẹ́ẹ̀ fún ọkùnrin amòfin yìí. Nínú ìdájọ́ tí adájọ́ Ọlálékan Ọ̀rẹ́sànyà kà síta lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ tó kọjá yìí lórí ẹjọ́ tí Aliyu Lawal pé àjọ LASTMA tó ń ṣiṣẹ́ fún ìjọba Èkó àti adájọ́ àgbà ní ìpínlẹ̀ Èkó ní ilé ẹjọ́ ti dájọ́ pé àjọ LASTMA tó yẹ kó máa darí ọkọ̀ lójú pópó kò lẹ́tọ̀ọ́ láti máa jáwé fáìnì fáwọn èèyàn o, kí wọ́n lọ máa sanwó gọbọi sí àpò ìjọba Èkó lábẹ́ àkóso Babájídé Sanwó-Olú tí wọ́n yóò sì tún máa fa mọ́tò àwọn èèyàn nífàkúfà pẹ̀lú ọkọ̀ janwé tí wọ́n kó kiri Èkó. Ó ní irúfẹ́ ìwà yìí ìwà ọ̀daràn ní LASTMA ń hù lábẹ́ òfin o, nítorí ilé ẹjọ́ nìkan ló láṣẹ láti jáwé fáìnì fún ẹnikẹ́ni tó bá lùfin ètò ìrìnnà ọkọ̀ wíwà lẹ́kọ̀ọ́, kì í ṣe àjọ LASTMA rárá o. Ṣáájú àsìkò yìí ni àjọ LASTMA tó ń darí ọkọ̀ ní ìpínlẹ̀ Èkó ti mú mọ́tò lọ́ọ̀yà kan lókè ẹsẹ̀ náà ni wọ́n ti jáwé fún o. wọ́n láwọn fáìnì ẹ̀ kó ètè lọ san ẹgbẹ̀rún náírà ìyẹn 20,000 naira, bẹ́ẹ̀ ni wọ́n tún là á ní fáìnì ẹgbẹ̀rún mẹ́wàá náírà ìyẹn 10,000. wọ́n ní owó yẹn owó towing van tí àwọn fi wọ́ mọ́tò ẹ̀ ní o, níbi tí ó ti lu òfin ìrìnnà ó sì gbọ́dọ̀ san án dandan. Ìṣẹ̀lẹ̀ yìí náà ló bí amòfin ọ̀hún nínú o tó fi gba ilé ẹjọ́ lọ. Ṣé ìjẹta jẹ tẹ̀tẹ̀ ẹnikẹ́ni kò gbọ́dọ̀ jẹ dágunró, bẹ́ẹ̀ ìmúta mú ẹni tó gọ̀ lọ́gọ́ tí èèyàn bá ṣerú ẹ̀ fún ẹni tí ó jẹ́ ọlọ́gbọ́n ayé. Àwọn Yorùbá máa sọ pé kinní ọ̀hún yóò léwu yéye. Adájọ́ Ọ̀rẹ́sànyà sọ pé ohun tí kò bójúmu ni kí àwọn agbófinró tàbí agbèfọ́ba ó máa tẹ ẹ̀tọ́ àwọn èèyàn lójúmọ́lẹ̀ kiri láàrin ìlú, nítorí ohun tí òfin Nàìjíríà dúró fún ni kí a bọ̀ fún ẹ̀tọ́ kálukú. Bẹ́ẹ̀ ló bu ẹnu àtẹ́ lu ìwà tí àjọ LASTMA hù yìí tó sì ní kí wọ́n lọ sanwó gbà má bínú fún agbẹjọ́rò ọ̀hún. Bẹ́ẹ̀ ló fi kún pé láwọn orílẹ̀-èdè bíi ilẹ̀ Gẹ̀ẹ́sì tí wọ́n ti lajú dáadáa, ìwà olùkọ́ ni kí a máa tẹ ẹ̀tọ́ èèyàn lójúmọ́lẹ̀ pẹ̀lú irúfẹ́ ìwà bẹ́ẹ̀ yẹn. Nínú ìdájọ́ ẹ̀ náà ló ti sọ gbogbo ohun tí wọ́n kó wá síwájú ẹ̀ di oníkókó mẹ́ta o, tí ìdájọ́ ẹ̀ sì ṣègbè pátápátá fún Aliyu tó wọ́ àjọ LASTMA lọ sí ilé ẹjọ́. Ó ní gbogbo ọ̀nà pátá ni àjọ LASTMA fi jẹ̀bi o, bẹ́ẹ̀ ìwà tí wọ́n hù yìí ní tòun bí ẹni fi agbára ọwọ́ wọn dá aráàlú lóró ni o, tí wọ́n sì tún hùwà kò sẹ́ni tó lè mú mi nílùú tí ètò ìdájọ́ wà dáadáa. Ó ní ẹgbẹ̀rún lọ́nà ogún náírà tí wọ́n gbà lọ́wọ́ ọkùnrin yìí àti ẹgbẹ̀rún mẹ́wàá náírà owó kọ̀ǹpá fún janwé tí wọ́n fi wọ́ mọ́tò amòfin Aliyu Lawal kò tọ̀nà, bẹ́ẹ̀ ni kò bójúmu pẹ̀lú, àti pé ìwà tó jìnnà sí ohun tí ó lè kó oríire bá àwùjọ ni tí a bá fẹ́ dàbí àwọn àwùjọ ọ̀làjú gidi, nítorí pé ilé ẹjọ́ nìkan ló lè fáìní aráàlú tó bá kọlu òfin ìrìnnà, kì í ṣe iṣẹ́ àwọn LASTMA rárá tí wọ́n fi ìpáǹlé mú mọ́tò kiri ojú pópó. Bẹ́ẹ̀ ló fi kún pé wọ́n gbọ́dọ̀ san owó tí wọ́n gbà lọ́wọ́ ọkùnrin yìí padà fún un, nítorí níṣe ni wọ́n yan ẹlẹ́dẹ̀ẹ́ jẹ. Bákan náà ló tún ní kí wọ́n san owó gbà má bínú 750,000 nítorí tí wọ́n tẹ ẹ̀tọ́ ọkùnrin náà lójú mọ́lẹ̀. Tẹ́ ò bá gbàgbé, láìpẹ́ yìí ni ìṣẹ̀lẹ̀ kan wáyé ní ìpínlẹ̀ Èkó níbi tí ìjọba Èkó ti lu mọ́tò àwọn aráàlú tà ní gbàǹjo lórí ẹ̀sùn ìkọlù òfin ìrìnnà ọkọ̀ lóríṣiríṣi. Mọ́tò tí ó sì bá ìṣẹ̀lẹ̀ ọ̀hún lọlé ní 150, bẹ́ẹ̀ púpọ̀ nínú mọ́tò ọ̀hún ló jẹ́ ti àwọn tálíkà pọ́nbélé. Yọ̀bọ̀ ni wọ́n ń sunkún o, tí ìbànújẹ́ ayérayé sì dórí púpọ̀ kodò tí ọ̀nà àtijẹ àti mu tí wọ́n fi mọ́tò ọ̀hún wá sì ṣe bẹ́ẹ̀ bọ́rẹ́lẹ̀ pátápátá.